ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán. Kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa wòye wọn. Tómi lọ ṣàkàn sí, tómi lọ ṣàgbélò sí, tómi pé lápèpá o. Ẹ wo ènìyàn ẹ ò ráyè lóde náà. Ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò. Ènìyàn ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. Ẹ̀dá ọmọ Ádámọ̀. Ọmọ ọlọ́mọ là á fìpá jí, ọmọ ọlọ́mọ là á sọ lábẹ́gúndé, ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrútòrú. Ẹni tí ó bá sínú ẹ̀mí àrọwà àti àlàyé mi ò lè yẹ́rù wọn. Àṣebè má ṣebè mọ́, àṣebàjẹ́ ẹyẹ sòtítọ́ o. Ẹni dalẹ̀ abalẹ̀ lọ o. Ẹ̀wẹ̀ nìyàn, ẹ̀wẹ̀ nìyàn, ẹ ò ráyè lóde náà. Ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò. Ènìyàn ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. Ọ̀dàlẹ̀ lọ́pọ̀ nínú ọmọ Yorùbá ló ní ká sọ̀rọ̀ lánàá kó yí padà láàárọ̀ yìí. Yorùbá ní sọ̀rọ̀ àná di bá mi máa yàn lọ́wọ́. Àwọn náà ní òpó lè wá jà, Yorùbá ní òpó lóko kọ́ wá mú. Bẹ́ẹ̀ bá jọ sọ̀rọ̀ kan ní ìsìn bọ́ bá ti ń di láàrin ìṣẹ́jú kan àwọn náà ní ó yí padà mọ́ lọ́wọ́. Wọn á ní bá a ti sọ́kọ́ nìyẹn o. Àní nǹkan tí à ń try láti sọ ni ìwọ ló misunderstand ẹ̀, ìwọ ló gbé gbàbò míì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yí ọ̀rọ̀ mọ́ èèyàn lọ́wọ́ nísìn lálárí ó dẹ́lẹ́bi. Bọ́mọdé ṣubú àwòwájú, bàgbà bá ṣubú àwẹ̀yìn wo kéèyàn tó dìde o ara bàbá. Ẹ̀wẹ̀ nìyàn ẹ ò ráyè lóde náà. Ọ̀gbọ́n tí mo wí pé bí ọmọdé bá ṣubú yóò wò wájú, bàgbàlagbà bá ṣubú ẹ̀yìn ni ó wò kéèyàn tó dìde yọ kọ́kọ́ rá bàbá. Ìwà wàrà òṣèré dà lórí ìkọ́. Tá a bá fẹ́ Odùduwà Republic ní tòótọ́ kì í ṣe nǹkan tá a máa rí gbà overnight. Ó ní àwọn ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé, ó ní ìlànà àtẹ̀lé. Ìyẹn kọ́ ni mo bá wá lónìí. Ní tí mo bá wá ni wípé àwọn Fúlàní kan wà nínú àkóló Sunday Igboho lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n rí wọn mú tí wọn bá ní bùmọ̀ wọn á fẹ́ tó 200. Bí wọn bá ní fi kún ọ̀kadà tí wọ́n rí gbà lọ́wọ́ wọn ìyẹn ó lé ní 100. Níbo ni wọ́n ti rí wọn? Kí ni wọ́n ṣe ń bẹ̀? Báwo ni Yorùbá ṣe ń wòran? Kí ló dé tíran Yorùbá ń sun àsunnára àsunná kọ́kọ́? Ìgbà tá à ń pariwo lójoojúmọ́ wípé ewu ń bẹ nítòsí, ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra ẹ̀ ewu ni. Kí ló dé tíran Yorùbá ò rí n tó burú? Nínú pé ojoojúmọ́ ni wọ́n ímpọ́ọ̀tù Fúlàní sílẹ̀ Yorùbá. Ọ̀nà kan tí olóyè Sunday Igboho ti rí wọn nìyẹn o. Àwọn ọ̀nà míì tó ń bẹ nílùú Ìbàdàn nìkan tí àwọn Fúlàní yìí pọ̀ sí. Tẹ́ bá ti yà ní Wo Road tẹ́ yà sọ́nà Ìbàdàn àbí tẹ́ yà sọ́nà Ilé-Ifẹ̀, ẹ ṣe bí ẹni tó ń lọ sífẹ̀.
tàbí ẹ ṣe bí ẹni tó ń lọ sí Gbọ̀ngán tàbí ẹ ṣe bí ẹni tó ń lọ sẹ́gbẹ́dá. Tẹ́ ẹ bá ti dé tóògèètì àkọ́kọ́ nìbàdàn yẹn náà ni. Tẹ́ ẹ bá ti ń kọjá tóògèètì gẹ́rẹ́ ilé epo tó láàsì lọ́wọ́ ọ̀tún yín. Àwọn Fúlàní tí ń bẹ níbẹ̀ wọ́n lé 100, wọn ò lẹ́rù, wọn ò ní nǹkan kan. Mi ò láǹfààní láti wọlé epo yẹn dáadáa bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ tán ni tàbí wọn ò ṣiṣẹ́ ń bẹ̀ fúngbà díẹ̀. Ibẹ̀ yẹn ni wọ́n kóra wọn sí. Oríṣiríṣi èèyàn dẹ̀ ń kọjá níbẹ̀, anybody ò bí wọ́n ní nǹkan kan. Kí la mọ̀ tí wọ́n ń ṣe lóru? Yorùbá nìkan ló fọmọ àparò sábẹ́ tí wọ́n ń gbin ká. Yorùbá nìkan ní fejò sábẹ́ aṣọ. Yorùbá nìkan ní dẹ́jò mọ́ fìlà. Yorùbá nìkan ní finá sórí òrùlé tí yóò sì tún sùn tí yóò tún napa nasẹ̀ tí ó nà kọ́kọ́. Oníwà ń ké, ẹlẹ́yìn ń ké. ISIS gba Ògùn State wọlé. Boko Haram gba ọwọ́ ìsàlẹ̀ ń bí wọlé. Wọ́n ń wọlé pẹ̀lú AK-47s. Knockout lásán ò sí nílẹ̀ Yorùbá o. Bárẹ́ẹ̀lì lásán ò sí nílẹ̀ Yorùbá o. Majority wa ni ò lè dá àdámú o. Ogun mélòó ló fẹ́ dó ti Yorùbá lọ́rùn nígbà kan ṣoṣo? Ebi ń pa mí, ọlọ́sẹ̀ ń polówó. Bí n ò bá wẹnú, bó ni n ó ṣe wẹta? Ilé ò tí ì tò. À ń gbèrò láti ṣe rálì. Irú rálì èwo? Nílẹ̀ Yorùbá nìkan ni mo ń sọ o. Mo tún tẹnu mọ́ wípé n ò sọ pé káwọn tó fẹ́ ṣe rálì lókè òkun kí wọ́n má ṣe é. Because àwọn tó wà lókè òkun yìí àwọn náà ni ẹrù wa ń wọ̀ lọ́rùn. Mọ̀lẹ́bí ń yọ wọ́n lẹ́nu lójoojúmọ́. Àwọn gangan ní bíìlì tí wọ́n san every day, every month. Wọ́n lọ́mọ, wọ́n lẹ́bí tiwọn náà. Ṣùgbọ́n àwọn ará ilé ò jẹ́ kí wọ́n gbádùn torí pé ìlú òdùn òde òrójú ni. Lóòótọ́ ńlá nílò Odùduwà Republic. Lóòótọ́ la fẹ́. Òótọ́ ni pé ó wù wá. Ṣùgbọ́n ṣé ijó tí èèyàn bá fẹ́ jó ń ta kò ní kọ́kọ́ jó nínú ilé? Ká ní gbogbo ẹgbẹ́ Yorùbá ló dìde tí wọ́n fẹ́ ṣe é, kò sí pírọ́blẹ́mù. Ká ní àwọn àgbààgbà wà lẹ́yìn wọ́n ti kú, kò sí pírọ́blẹ́mù. Ṣùgbọ́n ìkankan nínú àwọn àgbààgbà Yorùbá ò dìde wípé òun ṣàtìlẹ́yìn fún wọn, òun wà níbẹ̀ kí wọ́n máa jó lọ, kò sí pírọ́blẹ́mù, kò sí ṣòro. Adẹ̀wá ní kẹ́ni tí wọ́n dójú sọ kó má jáde, kátàrí àbílẹ̀ síwájú. Àwọn èèyàn kan ní ọ̀rọ̀ ojo ni. Yes, ẹ̀yìnkùlé ojo ni wọ́n ru òkú Akíngbà. Tó bá délẹ̀ kò sí nínú àwọn tí ń sọ̀rọ̀ yìí tí ń sọ pé ọ̀rọ̀ ojo ni, ọ̀rọ̀ bẹ̀rù ni, mọ́ bomi tútù sáwọn èèyàn lọ́kàn jàre. Àwọn gangan ò ní jáde o. Kò sí inú wọn tó sọ wípé èmi gan ni lọ́kàn láti jáde. Irọ́, wọn ò ní jáde o. Ṣùgbọ́n wọ́n wà nínú yàrá, wọ́n mọ kọ̀ǹtró ẹ. Wọ́n mọ tì ọ́ síbi tí àwọn gangan ò lè lọ. Now, tẹ́ bá wo IPOB dáadáa, IPOB tí wọ́n ń béèrè fún Biafra, àkọ́kọ́ ni wípé ẹyọ kan ṣoṣo ni. Wọ́n ní masọ́ọ̀bù lóòótọ́ o, ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo ni IPOB. Ẹgbẹ́ tí ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá àjọgọ́rùn lọ. Àìdíà wa ò sì papọ̀. Bẹ́ẹ̀ yẹn kọ́ lèèyàn ṣe rí nǹkan gbà o.
bá a ṣe pọ̀ tó yẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo wa nífẹ̀ẹ́ Yorùbá á parapọ̀ sọ́nà kan. tá a bá wá parapọ̀ sọ́nà kan tó bá jẹ́ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ Yorùbá o á wà á rèé báwọn àgbà àti aṣíwájú wa pé kí àwọn náà kí wọ́n parapọ̀. bàbá ti rí yẹn ṣe á wà á rèé báwọn ọba aládé wa pé tó bá jẹ́ pé ẹ fẹ́ràn Yorùbá ẹ nífẹ̀ẹ́ Yorùbá o Yorùbá lẹ̀ sì jọba lé lórí ẹ sì fẹ́ káwa náà gbáyé ìrọ̀rùn àfi dandan kẹ́ ẹ jọ ṣe àṣepọ̀. ìgbà yẹn la tó lè jáde ló tó lè nítumọ̀ ẹ̀yin náà gbé yẹ̀ wò ǹjẹ́ kò ní dáa ká má wulẹ̀ jáde ju pé káwọn èèyàn jáde kí wọ́n rí wórówó lọ kán rí wórówóró ta ni yóò tì wá lẹ́yìn pẹ̀lú ẹ̀. irú ìjáde wo la fẹ́ jáde tí wọn ò ní jáde lóògùn tí wọn ò ní jáde ní ìpínlẹ̀ Èkó tí wọn ò ní jáde lọ́ṣun tí wọn ò ní jáde lóǹdó tí wọn ò ní jáde lẹ́kìtì. pé àákàn wá jáde ní Ìbàdàn lásán á sọ pé a ṣe rálì a dẹ̀ sọ pé Yorùbá ń fẹ́ nǹkan Yorùbá kọ́ ní fẹ́ nǹkan. ìdí náà tí mo fi sọ pé Yorùbá ò tí ì ṣetán Yorùbá ò tí ì rẹ́dì. mi ò mọ̀ bọ́yẹ ti rí fídíò yẹn wò. àwọn Fúlàní tó wà lákòlò olóyè Sunday Igboho bẹ́ẹ̀fà lápẹ́dùn mọ́yè sí ńjọ́ ogun bá lè là á níran alágídí ọmọ. ọlágídí ni wọ́n fẹ́ kinní kan ni meanwhile gbogbo àwọn tí ń rojọ́ yìí tán bá gbúrò knockout lásán wọ́n sá wọlé ni o. ká ní lóòótọ́ la fẹ́ràn Yorùbá ká ní lóòótọ́ ni Yorùbá fẹ́ nǹkan. látàná táriwo ti gbàgbóró wípé àwọn Fúlàní kan kóra wọn jọ sítòsí ilé Sunday Igboho because oríṣiríṣi ìròyìn làwọn èèyàn ń sọ. àwọn kan sọ pé wàhálà Sunday Igboho gan ti pọ̀ jù kí ló dé tó tún lọ kó àwọn Fúlàní tì mọ́lé. wọn mọ̀ wípé bí ẹ̀bí bá dá àjànàkú fọ́nrán òwú kan lásán gbèdè. àwọn Fúlàní yìí ńbo ni wọ́n ti rí wọn kò ju ilé 4 sí ilé 5 sílé olóyè Sunday Igboho lọ uncompleted building tó wá ní fẹ́ǹsì tó tóbi wọn ò tí ì parí ilé yẹn ilé alájà kan ni. ibẹ̀ ni wọ́n ti bá Fúlàní bíi 200. n bá ní fi fídíò yẹn hàn yé gbé kò ní hàn dáadáa máa padà fi hàn yín láìpẹ́. more than 200 nínú kọ́ńpáǹdì ẹyọ kan ṣoṣo kí lè ròǹgbà wọn pẹ̀lú ọ̀kadà bíi 100. kí lè ròǹgbà wọn ṣé mọ̀lẹ́bí wọn ló nílé kí ni wọ́n wá ń bẹ̀. ọ̀kadà tí wọ́n kó dání wọ́n fi ṣèjàmbá ni 100%. àkọ́kọ́ wọ́n lè sọ pé àwọn ọmọ fi ṣe ọ̀kadà ètò tí wá wà nílẹ̀ àwọn yẹn lẹ́mọ̀ wá gọ̀kadà wọn ni wọ́n mọ̀ wá jiyàn gbé gbàbùmí lọ lálẹ́. because àwọn ọlọ́kadà tí ń bẹ nínú ìlú ti tó already wọn ò rí ṣe ọ̀kadà gan ti pọ̀ jèrò tí ń gọ̀kadà lọ. kí wá ló dé tọ́já wípé ilẹ̀ Yorùbá làwọn Fúlàní ń kóra wọn wá. ẹ̀yin ò rò wípé tí wọ́n bá ti pọ̀ dé ààyè kan àjòjì á máa fẹ́ donílé. ṣé mọ̀ wípé ń tó wà lórí ọkàn Fúlàní òun ni wípé kí wọ́n gbalẹ̀ onílẹ̀ kí wọ́n gbàlú onílùú. ń tó wà lórí ẹ̀mí wọn ni pé ká máa pe àwọn ọba wa ní emir. wọ́n fẹ́ dominate gbogbo Nàìjíríà wọ́n gbàgbọ́ wípé ilẹ̀ ìní àwọn ni. ǹbò la wá fẹ́ bá yàrá já. àjọ àgbáyé ní ISIS ti doríkọ Nàìjíríà. terrorist organization ní jẹ́ bẹ́ẹ̀. tí wọ́n ní àfẹ̀yìntì
àwọn Islamic countries. Èròǹgbà wọn ni láti sọ ìlú Nàìjíríà di ẹlẹ́sìn kan. Ṣé ẹ ti rí i pé ìṣòro ń bẹ lábẹ́nú? Meanwhile, bí wọ́n ṣe ń practice ẹ̀sìn kọ́là wá ṣe ń practice ẹ̀ nílẹ̀ Yorùbá. Láwọn ibì kan ẹlẹ́sìn kan kì í bá kejì ṣe. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ẹlẹ́sìn méjì mẹ́ta tiwa àwa nígbàgbọ́ wípé ọmọ ìyá kan náà ni wá. Ṣàṣà nínú ilé tẹ́ máa rí àwọn olùgbé ń bẹ̀ tí ò ní jẹ́ kírísítẹ́nì mùsùlùmù. Possibly nígbà míì ẹlẹ́sìn kẹta wà ń bẹ̀. Wọ́n ń gbé ìgbé ayé ìrọ̀rùn, wọ́n jọ ń ṣe àṣepọ̀, wọ́n jọ ń jẹ àjẹpọ̀. Bí kan bá gbàgbé aṣọ sórí okùn òjò dé, ìkejì a máa bá wọn ká. Ìgbé ayé táwa ń gbé ilẹ̀ Yorùbá nù. Now, ṣé tó bá jẹ́ lóòótọ́ àwọn kan wà tí wọ́n gba ẹ̀sìn sódì láàrin wa, bóyá kírísítẹ́nì àbí mùsùlùmù, bẹ́ẹ̀ ni, tí wọ́n nígbàgbọ́ pé àwọn ò ní bẹ́sìn mí ṣe irú wọn kọ́ ni wọ́n sáré rí lò tako ọmọ ìyá wọn. Ni mo ṣe ní ọ̀rọ̀ tó délẹ̀ yìí rẹ́spọ́ǹsì tó yẹ ká rí lórí ẹ̀ ààrí. Ókè, bí Sunday Igboho ṣe rí wọn mú yẹn, ó yẹ kí àwọn àgbààgbà Yorùbá ó ti kàn án lára. Ó yẹ kí wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ó yẹ káriwo ti pọ̀ lórí rédíò, lórí tẹlifíṣàn, nínú newspaper. Ìbéèrè tó yẹ kájọ máa béèrè lọ́wọ́ ìjọba ni pé why tọ́jẹ̀lẹ̀ Yorùbá làwọn pípù yẹn ń bọ̀. Òótọ́ lẹ sọ wípé kálukú ló ní right láti gbé anywhere ní Nàìjíríà. Ṣùgbọ́n why tọ́jẹ́ wípé tí àwọn bá ń lọ, wọn ò kí ń lọ lẹ́yọ̀kan, wọn ò kí ń lọ ní méjì, bí ọgọ́rùn-ún méjì àti jù bẹ́ẹ̀ lọ ni wọ́n import ara wọn wá. Ńbo ni wọ́n ti ń sarajọ? Ṣé wọ́n máa ń sarajọ ni wípé ókè o, a fẹ́ lọ sọ̀kadà o, ìwọ náà tẹ̀lé wa, ìwọ náà tẹ̀lé wa, ìwọ náà já lọ, ìwọ náà tẹ̀lé wa, àjọ fẹ́ lọ ni, àjọ ń lọ ni. Ni wọ́n máa kóra wọn jọ. Àbí àwọn kan ló ń pè wọ́n pé ẹ wá o. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí ebi ó pa yín o, kí ìṣẹ́ ọ̀sẹ̀ ń pa, ẹ wá máa lọ sí South nílẹ̀ Yorùbá, ibẹ̀ lọ́rọ̀ ajé wà. Tàbí ṣé kìí ṣe pé àwọn kan ló kó wọn papọ̀? Rògbòdìyàn ń ṣẹlẹ̀ níbí, àwọn ará ilẹ̀ Yorùbá wọ́n wà nínú ìfọ̀kànbalẹ̀, wọ́n fi wá ṣe ẹ̀yẹ, ẹ lọ bẹ̀, ẹ wá lọ dà wọ́n rú. Bá a bá ní ẹ lọ nísìnyí kẹ́ ẹ gbébọn dání, yóò ti hàn sí wọn mission wa. Àwọn agbófinró lè mọ dáńdúró lọ́nà kí wọ́n mọ wí katikíìsì. Ẹ kọ́kọ́ wá lọ nílò pé ẹ fẹ́ lọ ṣiṣẹ́ ń bẹ̀. Ẹ gbé ọ̀kadà dání lọ. Ǹjẹ́ ẹ mọ bí wọ́n ṣe kóra wọn wá? Tírélà gígùn ni wọ́n fi kóra wọn wá o. Tẹ bá rí tírélà tí wọ́n da tapólìbò tí wọ́n wá rọra sí lẹ́nu gẹ́ngẹ́rẹ́, ó lè má jẹ́ sìmẹ́ǹtì ní bẹ́ńbẹ́, ó lè má jápọ̀ èlùbọ́ àbí gàrí ní bẹ́ńbẹ́, ó lè má jápọ̀ ata, ó lè má jápọ̀ àlùbọ́sà. Bí wọ́n ṣe kóra wọn nu, wọ́n á kọ́kọ́ lóòdù mọ́sìnì ọ̀kadà sí Kàngún lọ́hùn. Àwọn wàá jókòó kalẹ̀ nínú ẹ̀. Tàbí èyí tí wọ́n fi kó ẹrù, tí wọ́n fi ń kó ẹrù bọ̀. Wọ́n lè tò ẹrù sí àfù, èèyàn wà ní àfù. Wọn kì í jára wọn sílẹ̀ lójúmọmọ, bóyá láàárọ̀ tàbí lọ́sàn-án gangan náà. Tí wọ́n bá ti fẹ́ dé náà lò ó, wọ́n lè ṣe bí ẹni pé ọkọ̀ bàjẹ́, wọ́n á kọ́kọ́ dúró síbẹ̀. Wọ́n mọ̀ pò yí ẹ̀. Bó bá ti wá dòru, wọ́n wá wọnú ìlú, wọ́n wá já wọn lẹ̀. Tírélà ó bá tiẹ̀ lọ. Tó bá jẹ́nu igbó ni wọ́n fẹ́ já wọn sí, bí wọ́n ṣe ń já wọn sílẹ̀ nìyẹn, wá ṣe bí ẹni pé mọ́tò yẹn bàjẹ́.
wọ́n lè páàkì ẹ̀ kalẹ̀ kẹ́nìkan kó tiẹ̀ mọ́ sí ń bẹ̀ wọ́n á gbé sí caution sí tàbí kí wọ́n jágbó sójú ọ̀nà. ẹ̀yin wa tírélà yẹn bàjẹ́ ni ẹ̀ ní mọ̀ wípé àwọn ẹlẹ́kẹ̀rú wọn kó sínú rẹ̀. eléyìí tọ́jà jù ni pé kí ni ìgbésẹ̀ tí Yorùbá ń gbé. ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho pé ó jẹ́wọ́ akin ọ̀sọ́mọ akin. àwa gbọ́ wípé wọ́n ti kó wọn. báyìí ohun tó gbé mi wá nìyẹn níbo là ń kó wọn lọ. ọjọ́ mélòó ni wọ́n lò lákòlò Sunday Igboho. kí ni wọ́n mọ̀ jẹ́ ń bẹ̀. àbádédé mú wọn kalẹ̀ àní fún wọn ní nǹkan jẹ. ibo ni wọ́n padà láǹdì sí. ẹni tó mú àdá dání tó fẹ́ bẹ́ ọmọlàkejì ẹ̀ lórí àwa súnmọ́ àgbàdo ọwọ́ ẹ̀. ǹjẹ́ àti gbẹ̀mí ìpààyàn tí ń bẹ nínú ẹ̀ bí wọ́n ṣe mú wọn tí wọ́n ṣàfihàn wọn dọ̀símẹ̀ wípé ó ti change mission tí wọ́n bá wá. èmi àtẹ̀yìn dẹ̀ ń sùn à ń na kọ́kọ́. a mọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra ẹ̀ ewu ni. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò ọmọ ènìyàn ẹ̀ ò ráyè lóde náà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò ọmọ ènìyàn ẹ̀ ò ráyè lóde náà. Lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. ọ̀rá fún Mary ọ̀rá fagùntàn ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ Mary lẹ́kọ̀ọ́. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. ọ̀rá fún Mary ọ̀rá fagùntàn ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ Mary lẹ́kọ̀ọ́. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. àkíyèsí tí mo ṣe kó tó di pé wọ́n máa lọ òun náà ni wípé púpọ̀ nǹkan tí a ṣe nílẹ̀ Yorùbá tàbí nǹkan tí ọmọ Yorùbá ṣe òun ló jẹ́ pé a kì í ti bá débì kan táti fi hàn àwọn ará tó kù wípé à ń ṣe nǹkan báyìí. because mo ṣàkíyèsí wípé táwọn ọmọ Yíbò bá ń ṣèpàdé tó jẹ mọ́ ọ̀rọ̀ òmìnira kì í sẹ́nì kankan bẹ̀. táwọn Haúsá Fúlàní bá ń ṣèpàdé láàrin ara wọn kì í sẹ́nì kankan bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé wọn kì í fi sórí ẹ̀rọ ayélujára ńlọ ní ṣàkóbá fún nǹkan tiwa lọ́pọ̀lọpọ̀ ìgbà. àti ìní bá débì kan a ti máa sọ pé kí wọ́n wá wo nǹkan tá à ń ṣe àwa là ń fàṣírí ilé wa síta. because ìpàdé tí wọ́n ṣe lọ́dọ̀ olóyè Sunday Igboho tọ́wọ́ padà wá dá họ̀wọ́ sílẹ̀ tí attention fi wà lára wọn ká ní wọ́n ṣe ní bòńkẹ́lẹ́ tẹ́nìkan kan ò rí ni kò sáriwo kò ní sáriwo. tọkàn October 1st tí gbogbo wa kàn kóra wa jáde kò sẹ́ni tí ó sọ nǹkan kan. a tiẹ̀ wá dúró dàsìkò náà ní tí wọ́n bá fẹ́ ṣe ń gbà yẹn. kò ní jẹ́ èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. òun ni mo fi ní ilé ẹni la tí jòkúté onídodo. inú nìkan ni ẹyẹ gbé. ó kọ́ tá a sọ ọmọ wa lọ́pọ̀ gbà ẹjọ́ ọmọ wa nínú wa. ìgbésẹ̀ tá a máa gbé ẹjẹ́ àfọ̀rọ̀ síkùn bí àgbà torójú làgbà yá àgbàlagbà kan èyí yánu. Yorùbá lójú nìkọ́rọ̀ sí èwe ikùn nìkọ́rọ̀ sí àgbà.
Ọlọ́run ya Yorùbá lágbà, ẹ jẹ́ ká jẹ́wọ́ pé àgbà ni wá nígbà gbogbo. Nǹkan kékeré tó gbé mi wá láàárọ̀ yìí nìyẹn o. Ń pé olóyè Sunday Igboho àwọn Fúlàní kan bẹ ní akóló wọn. Ṣé kìí ṣe wípé wọ́n rán wọn láti wá sí àmì sílé Sunday Igboho? Ṣé kìí ṣe pé wọ́n wà níbẹ̀ láti wá dá wàhálà alẹ̀ níbẹ̀? Why tó jẹ́ pé àyíká ilé Sunday Igboho ni wọ́n fi ṣe ibùdó sí? Ta ló nílé yẹn? Ṣé wọ́n gbàṣẹ lọ́wọ́ ẹni tó nílé àbí Fúlàní náà ló nílé? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n máa gbé ni? Àbí wọ́n kàn pàgọ́ bẹ̀? Níbo ni destination wọn? Níbo ni wọ́n ń lọ gangan? Gbogbo àwọn ìbéèrè tí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó béèrè lọ́wọ́ àwọn Fúlàní yẹn nìyẹn. Then níbo la kó wọn sí? Dìgbà wo ni wọ́n fi wà nílé lọ́dọ̀ olóyè Sunday Igboho? Gbogbo àwọn nǹkan tí Yorùbá bá fẹ́ ṣe, ẹ jẹ́ àfọgbọ́n ṣe é. Ká má ṣe nǹkan tí yóò fọ́n wá níkun. Àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí o. Kí n tó máa lọ, mo tún fàsìkò yìí sọ fún olóyè Sunday Igboho tó bá di October 1st sà, ẹ má bá ẹnikẹ́ni jáde. Ayé yanúlẹ̀ o. Majority náà ní wí pé aláṣejù ni, ẹ má jẹ́ kí wọ́n pín in láláṣejù. Kìí ṣe tọ́lẹ̀ o, bẹ́ẹ̀ ni kìí ṣe tójó o. Ẹ má jáde o. Bákan náà ní ká sì máa sọ fún ìjọba àpapọ̀. At the end of the day, bàbá rẹ̀ ní tó jáde. Láwọn ìlú tó kù, ìjọba máa ń ṣàtìlẹ́yìn fún rálì ni. So far tó bá ti jẹ́ peaceful, tí wọn ò fi dààmú ẹnikẹ́ni. Kí ẹnikẹ́ni ó sì má yọ Sunday Igboho lẹ́nu mọ́. Ọjọ́ abápawèrè látó mà pọ́lẹ́bí o. Ọ̀rọ̀ tèmi kò lópin, tèmi tí ń tòótọ́, àkàndá ọ̀rọ̀, Àwíkòǹkò. Ẹ ṣé fún àkókò yín. Ojú máa yọ̀ lọ́mọ wa. A kó àlàjá òpin ọ̀sẹ̀, a kó òpin ọ̀sẹ̀. Lágbára Ọlọ́run àlàjá láyọ̀ àtàláfíà, ibi ò ní ṣẹlẹ̀ nílé yín, wàhálà àti ìdààmú ò ní débọ̀ kankan nínú yín. Ẹ ṣé o. Ẹ má gbàgbé láti láìkì àti láti fọ́lò péèjì mi yìí, àkàndá ọ̀rọ̀, Àwíkòǹkò. Ẹ sì má gbàgbé láti subscribe sí àwọn YouTube channel mi. Àkọ́kọ́ àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ìkejì Ẹwà Èdè Yorùbá TV. Ibẹ̀ ni mo ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìwọ náà débẹ̀ lónìí. Ò ní fẹ́ kú níbẹ̀ fúnra ẹ lọ́mọ ń béèrè pé ẹ ti fún wa lórí báyìí, ẹ ti fún wa lórí báyìí, àti ìkélé ṣẹ́ẹ́lì bá wa ka eléyìí. Nǹkan táwọn èèyàn mi ń jẹ̀gbádùn níbẹ̀ nu. Akọ́mọlédè Yorùbá ńbẹ̀ láti ń kọ́ èdè Yorùbá. Òwe Yorùbá TV ńbẹ̀ ńlá ti ń sọ àwọn ìtàn tó bí òwe, ìwúlò òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríkì Yorùbá TV níbẹ̀ ń làwọn oríkì orílẹ̀ sodo sí. Èèyàn ní débẹ̀ kọ́mọ́rì tiẹ̀ mú Àṣà Yorùbá TV ńbẹ̀ láti ń sọ nǹkan tọ́rọ̀ másà. Ńbẹ̀ lẹ́tì mọ bá àwọn orin tí mò ń play lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ńbẹ̀ lẹ́tì mọ bá wọn pàdé. Ìwọ tínú rẹ bá dùn kó pàtẹ́wọ́. Ìwọ tínú rẹ bá dùn kó pàtẹ́wọ́. Àwọn orin tá a máa ń kọ nígbà kékeré náà ni o. Gbogbo yín lẹ ti gbọ́ rí. Èmi àkàndá kàn ní kí n tún rán yín létí ni. Àtàwọn kọ̀ọ̀kan tí ẹ̀yin lè mọ́ láǹfààní láti gbọ́ rí. Especially ẹ̀yin ọmọ nursery school. Àwọn ò lọ nursery àláǹfààní sí. Àti ẹ̀gbọ́n nursery rí nígbà tá a wà ní primary school. Kọ́lọ̀ wọn ṣàánú wa. Gbogbo àwọn orin náà ni mo ti ṣàjọ. Tí wọn bá parọ́ wọn fẹ́ tó 20 something. Ẹ má ti jẹ́ kí n bẹ́ẹ̀. So orí Àṣà Yorùbá TV lẹ́tí máa bá púpọ̀ ẹ̀ pàdé nígbà tí a bá parí iṣẹ́ lórí ẹ̀. Ọ́díò lásán lélẹ́yìí ẹ̀ lérí lórí YouTube. Ìwọ tínú rẹ bá dùn tí ó sì fẹ́ fẹ́ yìí hàn. Mẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ orí WhatsApp ní ẹjẹ́ àti pàdé +1 937 969 0257 +1 937
9690257. ìwọ tínú rẹ bá dùn kó pàtẹ́wọ́. ìwọ tínú rẹ bá